ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì kankan mú in lọ ilé babaláwo pé àníṣe ọgbọ́dọ̀ wàálẹ̀ wàràwé ṣebí kan lò àgbà òṣèré kankan ní torí ilé babaláwo tó ní kí wọ́n dákun torí Ọlọ́run ìràwọ̀ kí wọ́n bò ń gbàràwọ̀ tí wọ́n bá lè rí gbà kan gbà fún òun kó wọ́n máa lò wọ́n sì bí léèrè iye ó kọ tó àwọn wo ló nítọ́ ọmọ ló kọ ó sì dákọ àwọn tí ó dákọ ńbẹ̀ ẹ wá wọlé yìí sí ìlú ibi tí àwa lọ rìn tá a ti pàdé irú babaláwo bẹ́ẹ̀ kó tó di pé irú babaláwo yìí wọ́n ń ṣerú àlàyé yìí fún wa so fún díẹ̀ yìí ẹ má jẹ́ ká sáré. àgbàlagbà òṣèré lórí eré òrì bẹ́ẹ̀. àgbà òṣèré ni. ó fẹ́ fi orúkọ àwọn òrìàwọ̀ òṣèré. ìbéèrè tiẹ̀ lọ́wọ́ babaláwo yẹn nìyẹn n tó ń fẹ́ nù ìyẹn tiẹ̀ lóhun ti gbọ́ náà ni pé kọ́mọ wọ̀rí òun ó ṣe àmọ́ Ọlọ́run wa tún ṣe bàbá yìí náà ní bí ọmọ bíi mélòó kan nù wa ó dẹ̀ ti sọ pé òun náà dẹ̀ ti rí wípé ẹni bá sọ̀kò sórú lè yọ gbọ́ wìrìwìrì lẹ́nu onílé tó ń bá ta rú rọ́bà yìí síta ní ìsìn ẹni tí ó wà á kàn ní òye òun wọ́n yọrí ọmọ òun gangan ní kíní yóò ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ló fi ń sọ̀rọ̀ yẹn fún wa so kọ́lọ́rin Elédùmarè kó ràn wá lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ bá mi ṣí àkíní kẹ́ ẹ bá mi láìkì ẹ bá mi kọ́mẹ́ǹtì lórí ẹ̀ ẹ ní rárí ẹ ní dààmú mo fẹ́ lórúkọ bíi pẹ́lẹ̀ bọ́ bá wá wà kú wa ó rí kúri o ó ṣeé ṣe kó o rí kíkiní yẹn tó ẹ lọ́wọ́ lóòótọ́ àti wàá lò pẹ́ ńkọ́ àti lò pẹ́ ní kókó ẹ ṣe já jókòó tọ́ lọ́hùn ká ṣe sùúrù ká máa retí orí Ọlọ́run ètò jáde nínú mọ̀ràn tí mo lè fáwọn èèyàn wa nù o èmi ò sì sínú ẹ lọ fọ oògùn wàràwọ̀ àbí ẹ lọ wẹ ọṣẹ níbì kankan ṣẹlẹ̀ sí mi rí àfà tó bá jẹ́ kó ṣẹlẹ̀ sí mi rí Egúnjọbí bá ti ṣubú tipẹ́ Ọlọ́run bá ń gbọ́ mi ò fi nǹkan kan mú nǹkan kan Ọlọ́run bá ń gbọ́ Ọlọ́run fi sọ pé tó kó rí bí àṣẹni ó rí ṣùgbọ́n gbà tọ́lọ́run ti wá kọ kádàrá pé lágbájá ó mì nínú nǹkan yìí ẹ̀gbọ́n mi kan wà ní Port Harcourt Adérẹ̀mí Mutọ̀ ọmọ bàbá mi gangan ni òun ló kù bí àkọ́bí bàbá mi lọ́kùnrin ńgbà náà ó wà ní Port Harcourt òun ń ta mọ́tò ó ń gbé mọ́tò kalẹ̀ fún wọn ní hire purchase òun ni bàbá ní kọ́ mọ́ mú mi lọ pé bóyá bọ́bá tó mú mi dọ́hùn pé apá rẹ̀ ó tún ká mi díẹ̀ bàbá rẹ̀ ti wá sọ fún pé tó tọ́ba sá ti lè rìn lọ báwọn ò lè ṣe nǹkan kan pọ̀ tọ́wọ́ bá ti bà mọ́pọ̀ mọ̀rí ìwọ́sẹ̀ ọ̀nà tí wọ́n ó fi pa ni o kò sẹ́ni tí wọ́n ó mú ọ sí. bàbá ẹ tún sọ kí ni náà sọ kí bàbá yín sọ fún ẹ̀gbọ́n yín. pé kí ni sọ fún ẹ̀gbọ́n yín ẹ jọ̀ọ́. ó ní tí mo bá ti ṣe mọ̀nàmọ́ná débi pé mo bá lọ tẹ̀ láwọn olè. ṣé wọ́n nígbàgbọ́ pé àwọn olè lẹ tẹ̀lé lọ níjọ́sìn ní àbí báwo ni. àwọn olè sọ àní gbogbo ọmọ tí ó bá ti gbọ́ tẹnu òbí ńgbà náà olè lòbí máa pè é. ẹ̀yin èèyàn mi ẹ máa bá wa láìkì ẹ kẹ́ ẹ máa bá wa ṣíà ẹ ẹ ṣé púpọ̀ gbogbo ìgbà yẹn mi ò mú ti gà mi ò mú ọtí mi ò mú nǹkan kan ọmọ ọdún mélòó ni mi tí màá máa jẹ gbogbo irú nǹkan yẹn so gbogbo àwọn nǹkan mi náà bí idán ni èmi gan gbà tí mò ń dàgbà tí mo ṣẹ̀ṣẹ̀ wọn wo báwọn nǹkan yẹn ṣe rí ni mo wá ń wò wípé ẹ gbà mí kí ló sún mi débi eléyìí kí ló mú mi sí eléyìí mo wà lọ́dọ̀ bọ̀dá mi yẹn náà nǹkan líle náà mò ń ṣe. ẹni ìmọ̀ràn lẹ́ni bàbá fún ẹ̀gbọ́n yín tó jẹ́ bí àkọ́bí yẹn gbà tán mú yín lọ. tí bàbá fún wọn. ẹ ní wọn sọkùn kankan fún wọn gbogbo tó bá ṣe tẹ bá ṣe lọ. ní àwọn ọmọ yìí ságbára rẹ̀ ọ̀ka ọlágbára òun ọ̀ka ṣùgbọ́n tó bá ti lè rìn débi wípé yọ́tẹ̀ ló lè tó bá ti lè rìnrìn kúrìn débi pọ́tẹ̀ ló lè torí Ọlọ́run ìwọ ni kó o tún rìnrìn bí wọn ó ṣe pa pé òun ò gbọ́dọ̀ gbọ́ ẹjọ́ rẹ̀ nínú ilé ìmọ̀ rárá ọjà gẹ́gẹ́ bí àṣẹ tí bàbá fún ẹ̀gbọ́n mi nígbà tí ìwà mi ò dáa mi ò ń jalè mi ò mú nǹkan ní nǹkan. ọmọ kan tí ń rìn tí kò yé wọn yẹn ló ń sún wọn. ńgbà tá a bá fọmọ síbi iṣẹ́ kan tí ò lọ tá a bá fọmọ síbi tí tó ti lè dé èèyàn tá a rò pọ̀ yẹ kó dé èèyàn tá a fi síbẹ̀ tọkọ̀ tí ò lọ ṣe é mọ̀ pé yóò sú bàbá àtìyá tó bá bíyàn nígbà tó ti sú bàbá àtìyá pé ọmọ yìí kò rìnrìn kan gidi tó wú àwọn lórí
bí kí wọ́n fọmọ sẹ́nu kọ́sẹ́ kó di bí ijọ́ kejì kò sápò mẹ́ kán fọmọ sí bí kò fẹ́ẹ̀ sí tí mi tọ́wò rí tí bá ń sọ fún mi pé mo tọ́ yìí wò ẹ̀ nígbà mi gbọ́ torí àwọn nǹkan yẹn ti ń pọ̀ lápọ̀jù nígbà míì tí n bá sọ fẹ́ lómi pé mo mọ̀ kéwu àníwọ̀ ìkéwu nígbà tí ò sí kí lè léèbó máa pe charisma tí ò sí lára mi àní kéwu lè lè kí nǹkan kan òrìṣúra kéwu àfàlà wọn òrìṣúra ẹ̀ ń bò wọ́n ti fẹ́ rí i so n lọ jẹ́ kí bàbá sọ èdè yẹn fún ẹ̀gbọ́n mi bàtà wa dọ́dọ̀ ẹ̀gbọ́n mi yẹn inú ẹ̀ wá dùn ó wá fi mí sípò àwọn tó bá jẹ́wọ́ torí máa ń gbé mọ́tò kalẹ̀ fún wọn ní hire purchase látọ̀dọ̀ ọ̀gá ẹ̀ Àìná Adé Ọ̀ṣun lóṣogbo ń bí àwa la máa lọ sísì mọ́tò wa tí bọ̀dá àbẹ́là bá ti kúrò lóṣogbo wọ́n wà bá wa ní Port Harcourt àwa la mọ gbogbo lúngù táwọn mọ́tò máa wọ̀ àwa la máa lọ sí gbogbo yẹn ọmọ tí ń ṣe yẹn náà ọmọ líle ni so ibẹ̀ ni mo wà tẹ́mi náà ti ń wà tàṣí ìgboro wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀yin èèyàn mi ẹ máa bá wa láìkì ẹ̀ kẹ́ ẹ máa bá wa ṣíà ẹ̀ ẹ ṣé púpọ̀ nígbà tó di ọdún kan ọ̀gá mi ẹ̀gbọ́n mi bàbá mi Alhaji Abdul Ajílẹ̀yẹ kọ́lọ́hún fọ̀run kẹ́ ọwọ́ wá sí Port Harcourt lọ́dún náà lọ́hùn wọ́n gbé E20 wá E20 ọ̀fáànà ayé jọ̀hún E20 yẹn wọ́n gbé wá wọ́n wá sí eré ní Port Harcourt èmi tẹ̀ ti lọ bí iṣẹ́ kan tó dé wọ́n kàn ń gbọ́ ní orí ìrìn nípa àwọn onítíátà ti dé Port Harcourt wọ́n fẹ́ ṣeré fún alálẹ̀ yìí o kankan inú mi ti ń dá dùn pé ẹni tíátà ńlẹ̀ yìí àjọ wòran lálẹ́ yìí wọ́n dẹ̀ gbé tàṣí kan fẹ́ mi èmi ni mò ń wà fúdé ni mò ń ṣe nígbà tó di lálẹ́ wọ́n ṣeré àwọn náà eré mẹ́ta wọ́n ṣe lọ́dún náà lọ́wọ́ họ́ọ̀lù tí wọ́n lò sẹ́ẹ̀rí àárín báyìí gbọ́rọ̀ báyìí ni họ́ọ̀lù wà kò ní kọ́fà bọ̀tà àwọn lẹ́gbẹ̀ẹ́ tó wà láti ìsàlẹ̀ dúkè ilé àwọn aṣẹ́wó ni àwọn aṣẹ́wó ló ń lò bẹ̀ níbẹ̀ ni wọ́n ti ṣe stage yẹn mo wò ó wọ́n tún ní àwọn ó tún ṣe rí ńjọ́ kejì nǹkan ńjọ́ kejì tó yẹ ká bá wọn ṣe mo tún ti sáré lọ bí iṣẹ́ nígbà tó máa fi tóbi nǹkan bí aago 4 mo tún ti dé padà bí màá ti pawó di fámásì wẹ̀ so wọ́n ṣeré ìjọ yẹn ilẹ̀ mọ́ Gani bàbá wa wà nísàlẹ̀ ó ń gbọ́rọ̀ Gani lókè tọ́lọ sáyàn aṣẹ́wó lókè tọ́rọ̀ yẹn dìjà láàrin ara wọn sẹ́mọ̀ pé ìgbà tí òṣòwò tó fún ẹni tí bí mọ́ ó ti ṣèkan lọ ó tún ṣe míì ni ìtọ́wáṣe ni òṣòwò lọ́wọ́ ẹ̀ tó fẹ́ tún san ọ̀rọ̀ yẹn wá dìjà débi pọ́ta sọ́gà létí ọ̀gá lọ́wọ́ á dìde lọ́wọ́ àlọ́bá gbà kí ló dé kí lọ́ba gbélé ọ̀gá sáà ṣẹ́tù ọmọbìnrin ẹ bá bọ́ọ̀lẹ́ ni wọ́n bá ń láàlì braga ni à ń pè braga níyẹn nílẹ́gbàá tòsí mi báyìí ni mo ti pàdé braga níyẹn lọ́dún kan ní ilé epo hospital ọ̀dà nǹkan wà ń bẹ́ dìsẹ́ náà àwọn náà ti dàgbà díẹ̀ but wọ́n wà ń bẹ́ bí security ni wọ́n wà fún mi náà níbo braga ni náà bá takú mọ́gà lọ́wọ́ kò kí ló dé wọ́n ní gbogbo yẹn ṣé kò mọ́ ṣe fàájì ní kinní kan ọ̀gá ò rẹ̀ ní bínú ń gbà yẹn so but kọ́kọ́rọ́ tí Gani wa mú tọ́lẹ̀ mọ́ ló bí wọn. ẹni tó wa mọ́tò ni ó lọ sáyàn lókè. àwọn lọ́wọ́ mọ́tò kò tó fi gbogbo eré eléré wá sí Port Harcourt. yo ọwọ́ abínú ju kọ́kọ́rọ́ lọ́gà tó lọ́gà ṣùgbọ́n ọ̀gá ló gbálẹ̀ lọ́wọ́ ẹni tó lọ sáyàn tó bá sanwó. ntọ́ yẹ kọ́kọ́ ṣe náà nìyẹn síbò náà ló mú wá sí Port Harcourt. kí ló dé tó bá ọ̀gá bínú. ọwọ́ abínú so òun náà wà lọ dì sẹ́gbẹ́ kan ó sá lọ dì ọ̀gá mi dẹ̀ rèé ìrí ẹni tó fẹ́ sọ pé òun fẹ́ bẹ̀ ọ̀gá mi máa ń sọ fún yàn pé ó á sọ fún yín pé òun ìbẹ̀yàn Ọlọ́run nìkan ló máa ń bẹ̀ ó sọ títí dọjọ́ pé ẹni alóhùn ìbẹ̀yàn tó gáwa ẹ̀dẹ́ ìbẹ̀yàn sójà ni bàtà tí inú ti Gani wálẹ̀ inú ọ̀gá wọ̀ wálẹ̀
ọ̀gá wa dẹ̀ ní ẹ̀gbọ́n kan ní Port Harcourt, ẹgbẹ́ ọmọ ìyá ọmọ bàbá ẹ̀ náà ni à ń pè yẹn ní bọ̀dá Lámìdí. Àwọn náà kọ́ ló ń fọ̀rùn kẹwọn sí. Àwọn yẹn náà wá pè pé kí ẹ̀gbọ́n àwọn bá wọn wá dráìvà tó lè wá àwọn wá sí Òṣogbo padà. Mo yẹ tí ì sọ̀tàn báyìí, mo ti ta pẹ́ẹ́rẹ́, mo ní wọn wá ọkọ̀ yìí. Ẹ máa ní ṣé wàá wà mí ní máa wà lálókè. Mo sì gba kọ́kọ́rọ́ mọ́tò lọ́wọ́ wọn nù, kẹrù dànù mọ́tò. Táìsì tèmi ń wà tí wọ́n gbé fún mi pé máa wà, tí mò ń wà tí mò ń sanwó. Mo dẹ̀ gbé kalẹ̀, mo páàkì ẹsẹ̀gbẹ̀ kan, mo fi kọ́kọ́rọ́ sẹ́nu mọ́tò mbẹ́. Mo dẹ̀ wo ẹni tó jẹ́ pé àjọ jẹ́ dírẹ́fà mbẹ́ náà ni mo dẹ̀ ka owó fún dé ìjọ yẹn, mo dẹ̀ ka kó mi lọ́nu ni. Bá ń kówó fún wọn o, mo fẹ́ sáré gbé wọn dé Òṣogbo Àdélọ́lá. Bí mi sì wá mọ́tò tẹ̀lé wá sí Òṣogbo, Ọlọ́run sì kọ́ wa pọ̀ nìyẹn. Kó tó di ọdún tí ọ̀gá wa Jimaliu, olóògbé Jimaliu, tí wọ́n wá ṣe sinimá kan l'Óṣogbo, èmi ò ti pilẹ̀ sí lọ́dọ̀ wọn, mi ò ti pilẹ̀ gbọ́dọ̀ Ajílẹ̀yẹ mọ́. Èmi tó ti wà nílé wa ní gbòòrò, kémi tó ti ń gbé gbòòrò. Ìkàkà ló ṣẹlẹ̀ nílé wa lọ́dún náà lọ́hùn tí mo tún fi jáde kó nílé. Jíjáde tí mo jáde kó nílé, ilé Ajílẹ̀yẹ náà ni mo tún dé sí. Even jíjáde tí mo jáde kó nílé yẹn gangan rí òru ni mo rìn lọ́dẹ́ mú mi. Lọ́dẹ́ ni mo ti ń bọ̀. Mo ní bàbá ẹni ìkàkà ló ṣẹlẹ̀ sí mi ńgbà náà lọ́hùn débi pé mo fẹ́ para mi ńgbà yẹn ni. Tí mo ń lọ ojúbọ Ọ̀ṣun. Ibẹ̀ ni ọ̀dẹ̀ yẹn ti wá mú mi pé ara àwọn ọmọ Ajílẹ̀yẹ kọ́ ẹ̀ nínú ẹni ọ̀hún mi lọ sọ́dọ̀ ọ̀gá lókè ayé pé padà ńgbà yẹn. So gbogbo ìgbà tí ìjà lágbájá ni ó ṣe Abija, tàmẹ̀dò ni ó ṣe Abija tó ń wáyé, èmi ò ka nǹkan kan kún, mi ò mọ̀ pé nǹkan tó important ni ní nǹkan tí à ń fà. Mi ò mọ̀ nǹkan kan. Tọ́gà wa yẹn bá ti ṣe báyìí, ìyẹn producer Lálóògùn níyì, tó bá ti di bí ọwọ́ àárọ̀ báyìí, màá ní bàbá màá ní ẹni ẹran kan níbì kan o, ṣe ń bá yín ìyá ní kí n bóun tọ́jú ẹ̀. So ọ wá di pé a lọ ṣe kámẹ́rárì àṣà eré tá à ń ṣe practice bí oṣù 3 sẹ́yìn. A lọ ṣe kámẹ́rárì àṣà ẹ̀ lójúbọ Ọ̀ṣun. Bàtà lọ tá a dé lálẹ́ tí wọ́n fẹ́ mọ́ máa yẹn ti gbé kíní kalẹ̀ òsì pọ̀ ọ̀gá wa jókòó pé ìyàwó ọ̀gá wa jókòó pé ọ̀yẹ́ ẹ̀jẹ̀ káwọn wò. Dẹ̀ tó pa àwọn ọmọ tiẹ̀ náà kámẹ́rà máa nǹkan pé ogun wẹ̀yìn wò yìí àti ẹni tí wọ́n ní kó sí Abija yẹn káwọn ọmọ mú Abija ń bẹ̀. Àwọn majority bá ní ẹ̀yin náà mọ̀ kó jùlọ mọ̀ tó yónú ni ọmọ ẹni ẹja lò f'Abija. Ẹ̀yin èèyàn mi, ẹ má bá wa láìkì ẹ̀, kẹ́ ẹ má bá wa ṣíà ẹ̀, ẹ ṣé púpọ̀. Mi ò mọ̀ pé mo ti dáràn. Mi ò mọ̀ pé mo ti dáràn. Nítorí pé ẹni tó fẹ́ ṣe Abija yẹn gangan ẹ̀gbọ́n ìyàwó ọ̀gá mi ni. Ìyẹn tán pẹ̀lú ogun wẹ̀yìn wòye. Àwọn kọ́ lóògùn yẹ̀yìn o. Ẹni tó fẹ́ ṣe Abija yẹn ògùn nǹkan kan. Wọ́n kàn mú, wọ́n fẹ́ wù mú. Ilé ìdẹ̀sí láàrin ẹ̀yìn méjì tó tún yàn. Dáadáa ọ̀gá wa kàn lọ mú gẹ́gẹ́ bí àná kó wá ṣe ipò Abija yẹn. Ṣùgbọ́n gbà tí wọn ò lè áàtì, kò sí nǹkan kan tí wọ́n lè ṣe. Wọ́n sá ń dá wọn láwọn ẹni gangan jẹ́ kán mọ̀ nínú ara rẹ̀ pé ẹ̀ ń fọ́ọ̀sì mi ní gbogbo nǹkan wọ̀nyí. Fún ìdí èyí, ọ̀gá mi tó jẹ́ ìyàwó ọ̀gá mi tí ẹni yẹn jẹ́ ẹ̀gbọ́n sí kò tiẹ̀ rí ti ẹ̀rù. Ṣùgbọ́n ètò tó wá jẹ́ ìyàwó ọ̀gá mi kan, bẹ́ẹ̀ ni wàhálà ti dé. Tí n bá rìn lẹ́ẹ̀dẹ̀ báyìí, àní wọ́n ti lọ fẹ́ràn búráìbù Ọláolúògùn níyì. Wọ́n ti lọ pẹran fún pòdùsà. Èmi ò mọ̀, kò yé mi mọ̀ nǹkan kan pa nǹkan yẹn.
ọ̀gá mi náà lọ bá tún dánstò lòun náà bá sọ fún Olóògùn níyì pé tí wọn bá ti jẹ́ kẹ́nìyàn ṣe apá àti Abija òun náà ò ya eré mọ́ Ògùn níyì náà rẹ̀ rè ẹ̀ kò sàǹgbà ni àwọn irinṣẹ́ rẹ̀ èmi ni jẹnẹrétọ̀ ní o èmi ni ẹsẹ̀ ní gbogbo wọn fi rìn dé Ìbàdàn láti Òṣogbo jẹnẹrétọ̀ ń rìn lórí títì báyìí ní wọ Ìbàdàn bí irinṣẹ́ Ògùn níyì ṣe tó ń gbà yẹn Ọlọ́run bẹ́ẹ̀ ló tún ṣe dá nǹkan ẹ̀ padà ohun tí ọba ti lè gba tòun náà gba tiẹ̀ wọ́n sáré pé láàrin àwọn àgbààgbà bíi ọgbọ́n àwọn bàbá yìí wọ́n tún bá sọ̀rọ̀ pé àìrẹ́mọ̀ta lẹ́ẹ̀mejì o bàbá délé ọ̀bọ ọmọ ọlọ́wọ́ parí o kí wọn náà ya eléyìí kí wọn àti Jimaliu náà kẹ́ mọ́ fi gagbága kankan lọ́ba gbà lọ́gá wa bá gbà pé kí n kúkú ṣe é ṣùgbọ́n Ọlọ́run ọba olóni déédéé lọ́dọ̀ tá a fi rere ń parí síbẹ̀síbẹ̀ náà àyàtọ̀ lóṣogbo torí gbogbo tí àwọn ọ̀gá àwọn fámílì ọ̀gá wa ń ṣe fún mi níbẹ̀ kò tẹ́ máa ń láàlú Ògùn ní ìyẹn nínú ìtẹ́lọ́rùn èmi wá rò nírò wípé bóyá torí bẹ́ẹ̀ ló fi àwọn sọ̀pátọ̀ fọ̀pá ajé lẹ̀ nígbà náà lọ́n pé ètò àṣẹ náà tó kọ́ lọ́n fa àlùbáríkà sí lọ́sẹ̀sẹ̀ wàá fi ọgbọ́n pé àwa kan wá sí Ìbàdàn láfi wá lọ parí sẹ́yìn lábàńlá tọ́pọ̀ ajé fi ní tọ́ jáde gbàtọ́pọ̀ ajé dẹ̀ jáde náà gbogbo àwọn nǹkan yẹn náà ò tún gún ó tún ń dá wàhálà alẹ́ ní ń dá gbogbo ẹ̀rú ni torí pé àárín èmi àtọ̀gá wa gan dàrú tí ìpínyà dé tèmi kó kàngárà mi ọgbàlé wa lọ ẹ̀yin èèyàn mi ẹ má bá wa láìkì ẹ kẹ má bá wa ṣíà ẹ ṣé púpọ̀ kémi ò tó mọ̀ pé nǹkan bẹnu sẹ́yìn tí máa dùn ọpẹ́ mi ò mọ̀ pé nǹkan kan mi ò mọ̀ rárá mi ò mọ̀ bíbí wàá pè lágbájá ń jà fún pààtì àbí tàbí ń jà fún gbogbo nǹkan mi pátá ògùn tọ́lọ́ ni so níbi àti múra pé a fẹ́ ṣe stéèjì kí àti ẹ̀ tí ì múra pa ṣe stéèjì àwọn ọkùnrin kan wá látẹ̀kọ̀ ń bì wọ́n wá bá ọ̀gá wa à ń pè wọ́n ní mẹ́ṣọ́yè mẹ́ṣfì àwọn ni wọ́n wá sọ́dọ̀ ọ̀gá wa pé àwọn fẹ́ lo Abija tí wọ́n bá gbà wọ́n láàyè àwọn máa lò nínú àwọn ìyàwó wọn kankan náà ọ̀gá wa ní ẹ bá fẹ́ lo Abija kankan iye báyìí lẹ̀ ẹ́ san ó di ohun ìlọ̀run lénìí níbi tí gbogbo wa náà padà fàbọ̀ sí ni o àwọn àti àwọn mẹ́sfìm wọ́n jọ discuss wọ́n sọ iye tí wọ́n gbà níjọ́ yẹn àwọn máa yẹn san wọ́n ti kọjá 3/4 of the payment owó tó kù tí wọ́n kàn san kò ju díẹ̀ lọ wá ń kéèké tí wọ́n bá ti gbábíjà dé o àwọn san wọn yòókù mi ò mọ̀ ẹ mọ̀ pé gbogbo àwọn kàn ń sọ̀rọ̀ owó àwa kan gbọ́ ni nígbà wọn ọmọ takú mọ́ra wọn lọ́wọ́ ìmì ọmọ kankan mọ́ lọ́gà bá yarí ń bọ̀ débi kan lọ́gà bá ní òun ò tó ń fa Abija lẹ̀ mọ́ o pé wọ́n gbàgbé ẹ̀ wọ́n wá bẹ ọ̀gá títí ńgbà náà lọ́hùn ọ̀gá wa ní nǹkan tó ń fi lè fi Abija lẹ̀ fún ọ ni pé on condition kí wọ́n gbà láti má lo Abija àti Fádèyí papọ̀ àwọn ẹni ìbá bẹ̀bẹ̀ pé a kò sí táwọn wá sanwó fún yín fún náà táwọn fẹ́ ṣe náà nìyẹn o kankan wọ́n sáà ń bẹ̀ wọ́n bẹ̀ wọ́n mo rò pé gbà táwọn gbà pé ó ti dá aṣẹ́ gbọ́ sinimá láì àwọn táwọn sọ yìí mọ̀ ju gbogbo wọn lọ pé ṣé wọ nàdà àti gbọ́ a ní yà wọ́n papọ̀
àyè àwọn lọ́tọ̀ọ̀tọ̀ bí ẹ sá sì gbà nù èmi ọ̀gbọ́n ọ̀bẹ mi sọ nǹkan kan ọ̀gá gan sọ fún mi pé tí n bá dóko kí n má bàbá de ṣiṣẹ́ pọ̀ ọ̀gá sọ fún mi bẹ́ẹ̀ kò kọ́ èmi kò kàn £1 ní owó tẹ́ gbà ẹ̀ fi lé mi lọ́wọ́ ńgbà mi bọ́ lẹ́kọ̀ọ́ àwọn producer náà ni wọ́n tún carry responsibility mi tí mo fi dẹ́kọ̀ tí mo fi ń jẹun tí mo fi ń mu tí mo fi ń sùn gbàtẹ́yìn ti gbé tẹ́yìn gbà lé ẹ ti gbà ń ti inú ṣé ẹ mọ̀ pé mi ò dẹ̀ ní choice èmi gbà tí mi mẹ́ntì ò mọ nǹkan mi ò mọ nǹkan kan ní wọ́n bá sá níṣẹ́ yálé mi bá ṣiṣẹ́ ń tèmi nígbà tí mo tún ṣiṣẹ́ tá a ṣiṣẹ́ tán àwọn pípọ̀ tó fún mi lówó ní little token pé fi àpò ọ̀gá wọn wá ń sọ fún mi pé balance ọ̀gá rẹ̀ kò ṣeé kó fún ẹ o àtàwọn àtọ̀gá ẹ̀ bá ríra làwọn máa lọ kó balance wọn fún wọn ẹ pèsè àwọn ará bíi kì í pẹ́ wọ́n ti yàsẹ́ wọn wọ́n ti ṣẹ́ dẹ́tì wọ́n ti so fíìmù wọn papọ̀ bí wọ́n ó ṣe so ó dìran ní tíátà lọ́dọ̀ àwọn ìkọjá bẹ́ẹ̀ lọ́dún náà èrò táwọn ìkọjá ayọ́bà yẹn èmi náà lọ nu hall yẹn ọ̀gá wa náà lọ wájọ wà ń bẹ̀ nígbà tí ọ̀gá wo fíìmù tó rí èrò sẹ́ ọ̀fọlọ́wọ́n bá mi kúra ó dòun lọ́run lónìí omi bọ́ lójú ọ̀gá mi èmi ni mo tún wà lọ bá wọn lọ́gà kí ló ṣẹlẹ̀ tèmi tiẹ̀ ti ń dunnú pé ọ̀yọ́kọ́gà wa máa dunnú pé wọ́n rí ọmọ àwọn wọ́n rí Abija wọ́n rí gbogbo nǹkan tèmi ò mọ̀ pé àsánsán pé lílò tí wọ́n lo èmi àti Fádèyí pọ̀ lọ́dá wà lálẹ́ ọ̀gá wa wà ní àṣọ ọmọpọ̀ dálẹ̀ ní ọmọlẹ́nu kí ni mo dálẹ̀ ìyẹn ọ̀dálẹ̀ kankan kò sí tí mo ṣe mi ò bá wọn sọ̀rọ̀ lẹ́yìn mo ṣe ń dé gan ẹnì kankan ò bá mi sọ̀rọ̀ ọ̀gá sípa gangan wà ń bẹ wà nísìnyí ló ń sọ pé ọ̀yá tájú ọ̀yá bẹ́wù ẹ̀ lọ wẹ̀wù tí wọ́n kó lẹ̀ fún ọ̀yá lọ wọ kọ̀stúmù ẹ̀ lọ sí gbá lọ sàwọ́ mo dẹ̀ sí wọ kọ̀stúmù ìjáwọ́ ǹgẹ́ ìṣèjà kan tó pọ̀ ní àti ẹ̀ tá a fi àmì kí ni wọ́n á fi dalẹ̀ wọ́n ní ṣe báwọn sọ pé mi ò gbọ́dọ̀ bá Fádèyí ṣe mo lé mi kọ́ lẹ́ẹ̀ bá sọ àwọn tẹ́ ìjọjọ́ ń sọ ní ká ìjọjọ́ máa ń sọ láàrin ara wọn ẹ ti sọ fẹ́mi pé kí n gbéra kí n tẹ̀lé wọn kí n máa bá wọn lọ ntẹ́mi àtolóró dẹ́ yà bìí ń sọ̀rọ̀ mò ń sọ̀rọ̀ ni ńgbà tí wàhálà dé bá a lọ wọlé so wà dẹ̀ ìjà sí adẹ̀ parí ẹ̀ ọ̀gá sá sọ̀rọ̀ ńgbà tó wá ká wọn tí àwọn wá kó balance lọ bọ́gà ní mo ṣe wọn ni kí wọn wá pàdé àwọn ńgbà tó gàdé bí ọ̀gá láwọn ò gba balance wọn láwọn ọ̀fẹ́ pé táwọn ní kán mọ́ yà wọ́n ti yà wọ́n sá ń bínú sí wọn wọ́n ń ṣe gbogbo ẹ̀ wọ́n dáwọn lóhùn wọ́n ṣe kò kàn mí èmi jẹ́ tí bá lọ gba balance yẹn lọ́wọ́ wọn pẹ̀lú ọpọlọ mo ní ẹ kó wá èmi ó kó fún ẹ mọ́ bí n ṣe bá wọn sọ̀rọ̀ kémi gbowó kémi náà wọ́n ń tèmi wọn bá láwọn òògùn àwọn òní kó fún mi pé ọ̀gá náà làwọn máa lọ bẹ̀ mẹ́wàá àwọn ará bíi ọ̀rọ̀ tó kàn mí kan ọ̀gá máa lu the same thing náà ni ìyẹn náà ló wọ́n fẹ́ kí Fádèyí bá Abija yà sẹ́pọ̀ wọ́n fẹ́ kán ló wọ́n pọ̀ ìyẹn ló gbé dúró àlè nù. bẹ́ẹ̀ kan náà ni wọ́n jọ sí. ọtí yẹn ló gbé tí ajílẹ̀ yẹn sọ náà ni. ọ̀gá lọ́kọ́ òun gbà yẹn àmọ́ ọ̀gá sẹ́yìn mọ̀ pọ̀ ọ̀gá lọ́gàá ọmọ jẹ́ àwọn ti bí wàá lọ bá ọ̀gá máa lù pé ẹ wá ń ti yín o sẹ́ẹ̀rí ẹ gbà wọ́n lọ kóòtù ẹ gbà wọ́n lọ kíní kan ẹ mọ́ gbà wọ́n lọ kóòtù àwọn ṣetán láti yẹ odidi fíìmù fún yín ọ̀gá máa lù ti sọ yẹn àwọn àtẹni tí wọ́n jọjọ́ ń sùpìrì pọ̀ pé káwọn jọjọ́ sí báyìí káwọn jọ sí báyìí ọ̀gá ò fún yẹn ní ọ̀rọ̀ sọ mọ́ kò jẹ́ kíyàn ọmọ nǹkan kan mọ́ kí wọ́n fi lọ ya fíìmù fọ́gà máa lù ọ̀gá wa ti wà kò lọ́pọ̀túnítì àti sọ pé ẹ ya fíìmù ó di òfò ilé òfò àlejò ẹ̀yin olólùfẹ́ wa ẹ máa láìkì ẹ̀ kẹ́ ẹ máa kọ́mẹ̀ntì ẹ máa bá wa ṣíà ẹ̀ dáadáa ẹ ní dààmú ọ̀rọ̀ yín ò ní dojúrú